ẹ wo gbogbo tó ṣẹlẹ̀, ẹ wo wákìlù tí wọ́n lọ mú. ká ní pé orí most of you ó ń ṣiṣẹ́ dáadáa, brain ń ṣiṣẹ́, ẹ ti mọ nǹkan tó yẹ kí Afẹ́nifẹ́re, Yorùbá Nation, OPC, Gani Adams ti jẹ́ ká mọ ibi tí àwọn Haúsá tí wọ́n wà gangan nísìnyí. ẹ wo OPC bó ṣe ń operate, wọ́n á lọ mú wákìlù sí wọ́n ṣe everything. Kábíyèsí kan nínú wọn bá Tẹ́jú Oṣó òun kìíní kan, èmi ò kí ń like máa sọ̀rọ̀ lọ sáwọn Tẹ́jú Oṣó, àwọn lóògùn tó bá mú Sunday Igboho àwọn mọ̀ pé ògùn wà, wọ́n mú àwọn ọmọ OPC nísìn. Ibo lògùn yín wà, ẹ̀ gbógun jáde o. Kábíyèsí ọba wa, it's not good. ẹ̀dẹ̀ lẹ́yìn jà fún ilẹ̀ Yorùbá. àwọn OPC ńkọ́, Afẹ́nifẹ́re ńkọ́, Yorùbá Nation ńkọ́, ṣé ẹ lè jà fún wọn ní? ṣé Sunday Igboho nìkan ló ń jà fúnlẹ̀ Yorùbá ni? ókè wọ́n mú àwọn ọmọ OPC ń sìn. Kábíyèsí yẹn jáde, wọ́n ní ẹ̀ tọ́wọ́ ṣe kí ní kan á mọ̀ pé ògùn wà. Ibo lògùn yín wà? ògùn wà. wọ́n ṣe, ó yẹ kí gbogbo Yorùbá, àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ̀tì wá jókòó, kẹ̀tì di pé mò ń sọ fún yín pé àwọn tẹ fẹ́ bájà yóò easy, ẹ̀ lágbára tó, àwọn ló ti wà in power tipẹ́, ẹ̀ dẹ̀ fẹ́ gbọ́, ẹ̀ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa bá wọn jà. OPC tún mú wákìlù pẹ̀lú àwọn èèyàn ẹ̀, wọ́n kó wọn lọ sí police station. kí ni wọ́n ṣe? wọ́n tún mú àwọn OPC wá sí mẹ́, wọ́n tún mú àwọn OPC wọ́n lọ lọ́ọ̀kùn ọ̀. èmi gan fúnra mi máa lọ rí bàbá olóyè, máa wá ààrẹ Gani Adams lọ́sìn, ààrẹ ọ̀nà kakanfò fúnra mi ni máa wá lọ. èmi ò ní sọ̀rọ̀ tí nǹkan tí wọ́n máa ṣe lórí net, no, bọ̀ nǹkan tí wọ́n máa ṣe fún àwọn Fúlàní èmi ti rí. torí most of you ẹ̀rí ẹ̀ kàn ń pariwo ẹnu bla bla bla, ẹ fẹ́ jà, ẹ fẹ́ lẹ́fẹ́, kò ń ṣe bẹ́ẹ̀. wọ́n ní ìlú tí ò sófin kò ṣẹ̀ṣẹ̀. ẹ wò pé òfin ni wọ́n ń lò fún àwọn tí wọ́n mú nísìn. òfin ni wọ́n lò fún àwọn tí wọ́n mú nísìn. kí wá lè wá yẹ kí ẹ̀yin Yorùbá, kí lè wá yẹ kẹ́ ṣe? ṣé kò yẹ kẹ́ take it easy ká wá jókòó? èmi fúnra mi mo ń sọ, máa tún lọ rí ààrẹ ọ̀nà kakanfò fúnra mi, màá dẹ̀ fún wọn ní àwọn plans tèmi ní tí wọ́n lè lò, tí wọ́n lè fi kọ́ńkà àwọn pípì. èmi mọ̀ pé múmú tó mú àwọn the first one tọ́wá ń dèwà fún ẹ, mi mọ̀ pé tọ́ máa tún, èmi ò tẹ̀mọ̀ kọ́ máa gbé ìgbésẹ̀ láti sọ pé àwọn ń lọ mú wákìlì. màá ti sọ fún wọn, ọba ìlú Ìbàràpá yìí, ó yẹ kí ẹ̀yin Yorùbá kẹ́tì dìde kẹ́ béèrè lọ́wọ́ ọba yẹn yí pé ta ló pé tó sọ fún pé tọ́wọ́ bá mú wákìlì pé wàhálà ni wọ́n ní. ọba yẹn dẹ̀ jókòó, ó dẹ̀ ń wò, ẹ̀dẹ̀ lẹ́yìn Yorùbá ẹ fẹ́ jà, Yorùbá Nation, Afẹ́nifẹ́re, Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá lèmi náà náà. ọba ìlú Ìbàràpá yẹn tí wọ́n pè, tó ń sọ pé wọ́n pè òun wípé wọn gbọ́dọ̀ fọwọ́ kàn tọ́ṣẹ́bù ní wákìlì, ẹ mọ̀ pé ẹ̀ láti rí ọba yẹn, ẹ̀ láti wọlé lọ́ba jókòó, pé ta ló pè, ta ló sọ bẹ́ẹ̀ fún un. ẹ má bá ṣe ó lágídí. nígbà tí wọ́n gbọ́ yẹn, kí ló dé tí ò pe àwọn OPC kó sọ fún wọn pé tó bá mú bọ̀bọ̀ yìí ní gìrìgìrì tí mò ń pariwo fún yín, ẹ̀ ń bú mi, ẹ̀yin ọmọ ìyá òṣè, ẹ̀yin ọmọ bàbá wèrè ló bí púpọ̀ nù yín náà, ẹ mọ̀. ẹ lọ wo bá àwọn ìyá yín ṣe bí yín, ẹ lọ bẹ̀rẹ̀ kékeré yín. ẹni tó bá lọ́gbọ́n kò kí ń bú ẹni tó bá ń sọ òtítọ́ ọ̀rọ̀ àbí tó ń plan, tó ń sọ fún yín ìgbésẹ̀ tẹ́ máa gbé. ẹ sọ fún mi, ọba yẹn, ọba ìlú Ìbàràpá yẹn, ó yẹ kí ẹ̀yin OPC, Yorùbá Nation, Afẹ́nifẹ́re, Odùduwà, ó yẹ kẹ́ lọ bá ọba yẹn pé ta ló pé tó sọ fún yín pé tó bá mú wákìlì wàhálà máa ṣẹlẹ̀. wọ́n dẹ̀ mú wákìlì lóòótọ́, wàhálà ṣẹlẹ̀. wákìlì wá ń sùn. wọ́n ti mọ gbogbo sísítẹ̀mù ẹ̀yin Nàìjà, Yorùbá, tó bá ti ààrẹ sí
ẹ bẹ̀rẹ̀ sí ń sùn ẹ máa ṣubú ní court ẹ rí bí wákìlì náà ṣe ṣubú nínú mọ́tò kí nìyẹn sọ fún yín pé ókè ẹ̀yin sábàrú wọn tàbẹ́ bá jà yìí ó yẹ ká ìyẹn sọ fún yín pé ẹ̀ láti ti mọ bẹ́ẹ̀ ṣe máa tún ìjókòó yín ṣe ẹ mú wákìlì nínú mọ́tò ó ṣe báyìí ó dijú wọ́n ti sọ pé tọ́bọ́ ṣe mú ẹ yẹn nǹkan tó máa máa ṣe ni wọ́n gbé lọ sí hospital àwa Yorùbá a máa búra wa a máa bára wa jà ẹ sọ fún mi a máa bára wa jà ẹni bẹ́ẹ̀ tó ń bú mi a máa bára wa jà èyí bú tí ò débi kankan tó lé mi mọ̀ pọ̀ máa lè ló pọ̀ jù nínú yín èmi àti yín ṣẹ̀ṣẹ̀ kẹsẹ̀ sí ni ẹ̀rù bẹ́ẹ̀ mi bẹ̀rù yín ni èmi ń sọ tọrọ fún yín irú ìgbésẹ̀ tó yẹ ká ti tètè gbé ń sìn yín nìyẹn pé ọba Ìbàràpá yẹn ó yẹ ká ti lọ bá ta ló pé ṣáyẹ nǹkan tó wà nílẹ̀ ìṣàwà Yorùbá tó máa vote fún Haúsá ẹ ṣe yẹn ẹ ń bára yín jà nínú gbogbo ogun tí ẹ̀yin Yorùbá ń ṣe 95% ogun kí ayé èèyàn bàjẹ́ ni 5% ogun ni ayé èèyàn fi ń da tó wà lọ́wọ́ yín àti kábíyèsí ọba tẹ́jú tó àbí kí ló pé rẹ̀ tó lóun ń gbé lóyìnbó tó lóun lóògùn tó bá mú yàn kan tó bá mú kí ló fẹ́ ṣe àti wọ́gán kábíyèsí wọ́n á gbá ẹja nù tí ò ní sí kankan àní kẹfì sùúrù kẹfì ṣe sùúrù ṣe agídí la máa bá àwọn Fúlàní ìjà ń sìn àbí kí ni èmi fúnra mi máa wá ọ̀rẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ máa wá lọ fúnra mi màá dẹ̀ lọ bá àwọn plan Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn OPC pé wọ́n ti fọ̀nà hàn wá sí OPC ti jẹ́ kójú èmi máa ń ṣe research analyst lèmi OPC ti jẹ́ kémi rí ojú pé yes àwọn Haúsá yìí wọ́n take it easy pẹ̀lú wa rárá wọ́n take it lightly pẹ̀lú wa àwọn sásábẹ́ òfin ẹ̀yin ò sásábẹ́ òfin ẹ fẹ́ jà wọ́ọ̀ kọ́ gbébọn wọ́n máa rọ́ gbogbo yín bọ̀ dànù ni lórí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ò ní gbà bọ̀bá ṣe lè ṣe ẹ jẹ́ ká Yorùbá ká jókòó ká plan èmi ò rẹ́ láti jókòó pẹ̀lú ẹ̀yin pastor son eléyìí tó pe rẹ̀ láàrẹ̀ mi ó ti wà l'Amẹ́ríkà ó wà ọmọ Èkó ó dà pé ọmọ àdúgbò Wàsíù kọ́ ní ẹni ọmọ àdúgbò Wàsíù ní ẹwà l'Amẹ́ríkà ó ń bú mi ó ń sọ̀sọ́kùsọ ọ̀dẹ̀ òpònú you are idiot tó bá gbọ́ mi àkádìsíkì ló ń sọ̀rọ̀ you are idiot ní ẹ gbogbo ṣé ẹ ti wá rí gbogbo Yorùbá nation Odùduwà nation ẹ ti rí gbà ó ti gbé yín débi kan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ti jẹ́ kò jẹ́ kí ẹ̀yin open eyes pé mo dẹ̀ sọ fún yín mo láwọn sábàrúmọ́ tẹ fẹ́ bájà yìí ọ̀hún easy ẹ̀yin lẹ rò bó wọn ní nǹkan kan bọ̀ wọ́n ní agbára kan ṣoṣo tí wọ́n ní ẹ̀ oúnjẹ lẹ́yìn wò wọn lóúnjẹ wọn lómi wọn ni but ṣẹ́rí power tó wà lọ́wọ́ yẹn they don't want to lose that power but power la ṣe lè dissolve power yìí ẹ̀rọ olú bẹ́ẹ̀ ṣe lè di power ni wọ́n ní they have power yìí Yorùbá yíbo ẹ lóúnjẹ ẹ ní oil yìí Haúsá ò ní kankan kìnnì kan máa ń wò yín bá máa wò pé fool ní gbogbo yín tẹ máa ń sọ̀rọ̀ you guys are fool èmi mo sọ bẹ́ẹ̀ àkádìsíkì power is more than anything power ló ní omi power ló ní oil power ló ní everything and that is the power these Hausas have how can we dissolve this power jókòó kẹrù jókòó kẹrù tèmi lẹ má gbàgbé yìí master planner lèmi èmi ń bóyìnbó ṣiṣẹ́ ni I'm a master planner and I'm a radio mafia àkádìsíkì níbi tí mo gbé bá ọjọ́ orí mi délé ni kìràkìtà $1 láíláí ẹ máa sọ̀rọ̀ ẹ̀yin òpònú Yorùbá Haúsá ò ní kankan wọn ní ọ̀ẹ́ wọn ní kinní kan wọn ní gbá gbogbo ìlú but that power tó wà lọ́wọ́ wọn yẹn that power that presidency power is over everything nígbà tí ẹ dẹ̀ mọ̀ pé over everything ṣé kìí ṣe sùúrù lẹ́ máa fi ṣe ni nígbà wọlé lọ bá èmi máa lọ bá Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra mi màá sọ nǹkan tó máa ṣe fún wọn I'm not gonna say it on here nǹkan tí mò ń pariwo ní kẹ́ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ yé sọ lórí here because ọwọ́ ti wọ́wọ́ pẹ̀lú Haúsá àti Yorùbá àti Yíbò
Ìgbò ti fọmọ Yorùbá lóyún ó ti bímọ fún ló fẹ́ Yorùbá Haúsá ti fẹ́ Yorùbá wákìlì tẹ́ ń sọ yìí ó ti wà láàrin àwọn Yorùbá gan ó ti mọ́wọ́ wọn ṣé kò sá lọ àwọn OPC dẹ̀ ṣe iṣẹ́ wọn wọ́n operate silently ẹ wo ibi tó já sí o gbogbo Yorùbá ẹ dìde o ẹ sọ̀rọ̀ but Sunday Igboho àtọwọ́ bá mú tọ́ bá jẹ kínní kan igbá kan ẹni tó ń da ìlú ilẹ̀ Yorùbá rú OPC wọlé lọ mú silently wọ́n dẹ̀ hand over fún ọlọ́pàá kí ló wá yẹ kí ẹ̀yin Yorùbá kí ẹ ṣe ẹ má ṣe lágídí ẹ tún kóra yín jọ ká jókòó pé ibi tẹ́ fẹ́ gbé wa gbà rèé báwo la ṣe fẹ́ ṣe bọ́ ẹ níyẹn èyí tó máa ti kú before kẹ́ tó gba gbogbo ẹ̀ ló pọ̀ jù èyí tẹ́ kàn ń sọ̀rọ̀ ní ẹ̀ mọ́ ilẹ̀ tó máa mọ́ àlẹ́ gbọ́dọ̀ ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá délé ni Yorùbá ni mí náà tó máa ti mú Ìbàdàn tọwọ́ Ìbàdàn tọwọ́ Ògùn state tó ti wọ Èkó wọ́n lè ti wà lẹ́kọ̀ọ́ rẹ̀ díẹ̀ tí ìmọ̀ ibi tí wọ́n wà ni tí ìmọ̀ ibi tí wọ́n wà confam ni mo sọ fún yín tó a máa dákẹ́ ní dákẹ́ àwa lè má ti sí láyé mọ́ bọ́ àwọn ọmọ tàbí sílẹ̀ nǹkan ọmọ yín kọ́ ẹ̀fìgàmù òpònú ni ẹni tó ń sọ pé Haúsá ò ní nǹkan kan èmi ni mo sọ bẹ́ẹ̀ Akadiski ni mo sọ bẹ́ẹ̀ Akadiski man òpònú ni ẹ that pọ̀ ní anything yẹn but that power alone mọ mí ní power ni Tinubu ní now Tinubu don't have anything Tinubu don't have knowledge to rule Lagos láti make Èkó go smooth kó wà okay Tinubu kò ní idea most of his governor wọn ní idea láti rule Èkó go smooth kó di new Lagos wọn ní idea the idea they have ni power yẹn ló wà lọ́wọ́ Tinubu lẹ́nìí tí most of ọmọ Èkó ọmọ Èkó ẹ̀ máa sọ̀rọ̀ yes a máa fi sùúrù ṣe ni if someone have power he have everything power ni Tinubu ní that power ó wà lọ́wọ́ Tinubu that power báwo lẹ ṣe máa ṣe power yìí ta lè dissolve power yìí rórí yẹn pariwo ọmọ Ọ̀rágbẹ̀gì ni ó jọba lẹ́yìn ọmọ Èkó lórí ṣé báwọn ẹ̀gbọ́n wa ti tà wá already ẹ ń bú mi you guys are sick ẹ sick ní orí èmi mo gbé lóyìnbó pọ̀ mẹ́ni mo bá òyìnbó ṣiṣẹ́ ni èmi mo lè sọ bá ṣe máa já ogún ilẹ̀ Yorùbá tí ò ní sí wàhálà mo lè sọ bá ṣe máa clear anybody tẹ́ bá fẹ́ clear tí ò ní sí wàhálà à ń sọ fún yín OPC ló mú wákìlì yẹn o wọ́n dẹ̀ lọ hand over ọlọ́pàá dẹ̀ arrest àwọn OPC ta ló jáde nínú gbogbo yín ta ló gbèjà OPC àbí àwọn Afẹ́nifẹ́re àbí excuse me Àmọ̀tẹ́kùn wákìlì olóhùn rò báwọn Àmọ̀tẹ́kùn ni kóhùn ṣìlọ́pọ̀ OPC dẹ̀ wọlé wọn operate good job to Gani Adams ààrẹ nìkan kan ní kó dìde kó support OPC Afẹ́nifẹ́re Àmọ̀tẹ́kùn ebúlẹ̀ ń bú ẹ̀yin ọmọ òyà òṣì ẹ̀yin tó kọyìn I can't imagine myself be on the internet kí n máa text èèyàn kan tó ń sọ opinion títí ẹ̀ kí n dẹ̀ máa insult ẹ̀ bí eléyìí òpònú Àrẹ̀mú yẹn you are idiot èmi ò easy láti bájà bẹ́ẹ̀ èmi I talk with sense máa ń sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní nígbà tó lọ sí lóyìnbó tó ṣe gbogbo ẹ̀ he called me himself ó dẹ̀ drop mo dẹ̀ ní màá pè lọ́la mo dẹ̀ bẹ̀ sí pèdè ní mi gẹ̀ẹ́tẹ̀ ọ̀n ti ìgbà tí wọ́n fojú rí ó ti da arúgbó ẹ mọ̀ tí èèyàn bá ṣàìsàn ẹ mọ̀ bí àìsàn ṣe ń sọ èèyàn di arúgbó ó ti da arúgbó Ọlọ́run mọ̀ bó ṣe ń ṣiṣẹ́ ìwọ Àrẹ̀mú tó níwà ìwọ ọ̀dẹ̀ Ọlọ́run ò pa ìyá ẹ̀ kò pa bàbá ẹ̀ ó dẹ̀ jẹ́ kí ọmọ yẹn wà ní Amẹ́ríkà for so long ó dẹ̀ fi àrùn tó gbé wá bá àwọn bàbá àti yẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ ń wúra wọn báyìí ó lè mẹ́rin tí mò ń sọ ẹni ẹgbẹ́ kìíní kan ohun tó bá ṣẹlẹ̀ sí ẹ̀kan là ń sọ èmi ń jayé orí tèmi èmi ò mú ilé ayé le mo ti rí pé ilé ayé yìí ẹ̀sọ̀ ayé yìí máa le ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé yìí ṣòro
chief commander ayé o ayé o ayé o ayé ẹ bá jẹ́ ká ṣọ́ra fáyé pàápàá ó yẹ ká fẹ̀sọ̀ jayé o ẹ rọra Àrẹ̀mú ó yẹ kó fẹ̀sọ̀ rórí o ẹ rọra ayé o nígbà tí àìsàn tiẹ̀ bá máa kọlù ẹ àìsàn wàá wò lórí ìjókòó báyìí pé wàá wà lórí ìjókòó wàá ní àìsàn tó máa kọlù ẹ nítorí pé orí òótọ́ ọ̀rọ̀ ò ń bú èmi àìsàn yẹn kọlù ẹ tó yẹ pé ò ní bọ́ nínú ẹ̀ wàá máa wò pé kan tí àkàdìsíkì bọ̀bọ̀ yìí dẹ̀ ń sọ̀rọ̀ o àníkẹ́ ṣe dáadáa do good I can't imagine myself gbé fún ma text kí n máa bu ọ̀pìn ẹ̀kọ́ dá mi mú mọ̀ pé àṣẹ̀bọ̀ ọmọ ìpolo ọmọ àgàràwú ni ẹ̀ náà àdúgbò yín ò jìnnà sí àgàràwú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń live ní ìsọkúsọ yín ìtúpẹ̀pẹ̀pẹ̀ kẹ́mà òun lẹ́tú gbé dá Amẹ́ríkà ó bí wọn sí Amẹ́ríkà ẹ̀ ṣe gbogbo ẹ̀ sí Amẹ́ríkà orí yín ò dẹ̀ tún pé ẹ̀ ní sense ogun kan ẹ kó àwọn fámìlì yín àtìyàwó àtàwọn ọmọ yín gbogbo yín ẹ máa kó wọn bọ̀ wá ní Nàìjíríà kan wá jà fógun ẹ̀yin stupid thing mo sọ̀rọ̀ ń bú mi bàdó ṣẹlẹ̀ ni èmi lọ síbẹ̀ mo lọ ẹlẹ́mi kan rẹ́rìn ni èmi mò ń ṣayé mi yìí tó bá ń date obìnrin do good with them tọ́jú wọn tó bá ń date ọkùnrin do good be honest to your boyfriend or your husband or anybody or your friend or your business partner be good to them. Don't do like this. Don't do hanky-panky game because you will end up in rubbish. Ọmọ ìwọ Àrẹ̀mú tẹ́mi bá bínú pẹ̀lẹ́ mi wọ́n máa riot court lémi mo rí gbogbo comment mo sọ bí mo sọ̀rọ̀ bọ̀ ìwọ Àrẹ̀mú yẹn bí ẹ̀mẹ́ta lógì comment mi kàn ń wẹ̀ mo ti wá fáyín mo ti locate ẹ wọ́n wá sọ nípa ọmọ àgàràwú ni ẹ ọmọ kìíní kan gbogbo àdúgbò ilé kékeré ẹ ti wà lọ́wọ́ mi wọ́n á rí i pé you are a nuisance you are idiot kó o lọ́pọlọ pẹ̀lú gbogbo bó ṣe jẹ́ gbajúmọ̀ tó mi sọ̀rọ̀ níṣẹ́ kí gbogbo aká ìjọ fi ọwọ́ ẹwọ́ kí ọwọ́ mọ́ Nàìjíríà lèmi wà yé mi rí jù wọ́ lọ ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹ̀ ń dáwọ́ ogun ẹ̀ tẹ́ ẹ̀ ní tí mo dẹ̀ ń sọ fún yín ṣé wọ́n mú àwọn OPC tán lọ hand over easy quiet lọ mú ẹni tó ń da ìlú rú tó ń pààyàn ẹ̀yin Yorùbá easy and quiet ni OPC mú wákìlì tó ń da ìlú Ìbàràpá ibi kan rú wọ́n dẹ̀ lọ hand over fún ọlọ́pàá tí wọ́n arrest àwọn kí ló yẹ kẹ́ ṣe kò sógun àgbẹ̀kẹ́ jọgun but Sunday Igboho ṣá ẹ fẹ́ jọgun ẹ fẹ́ kóun lọ mú wọn bí wákìlì ṣe mú wọn jáde kẹ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ but nǹkan tá a máa ṣe fún wọn a máa ṣe fún àwọn Haúsá yìí that's why tí ṣe fẹ́ lọ rí Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra mi bàbá fẹ́ pè ó fẹ́ bá mi sọ fẹ́ bú mi àbó fẹ́ sọ ọ̀rọ̀ tó lọ́gbọ́n nọ́mbà mi ni 0706 579 1756 0706 579 1756 that is my number call me èmi even though Ààrẹ Almoruf I would like to talk to you torí mo rí pé wọ́n mọ̀ nípa àwọn OPC àwọn tó lágbàlagbà tó lọ́gbọ́n ni o I would like to talk to you fún mi nọ́mbà wọn I will go and meet them nǹkan tó máa ṣe I will tell them secretly ẹ ṣe nǹkan secret gbogbo nǹkan kan ló ń pariwo ní tíṣù èèyàn bá ta ó máa ń fọwọ́ bò ni ẹ̀yin Yorùbá kẹ́ máa fúnyàn kẹ́ máa ṣògùn ẹni ògùn ẹni ṣọ̀gùn ẹni èpè ẹni kíní mọ́ lò kẹ́ máa rán síra yín ẹ̀yin ìyá ẹlẹ́yẹ kẹ́ máa rán àwọn tí ò ṣẹ̀yìn rí wọn rí ẹ̀gbọ́ tẹnu wọn kẹ́ máa bẹ̀rẹ̀ sí dájọ́ fún wọn báwo làwọn ọmọ tẹ̀yìn kan ṣe fẹ́ ṣe dáadáa òun ló ń ṣẹlẹ̀ yìí náà tí nǹkan ló ń ṣẹlẹ̀ yìí wọ́n mú ọ̀daràn kírímìnà apààyàn wọ́n dẹ̀ lọ́wọ́ dọ̀bẹ̀ fún ọlọ́pàá ní kí lọ́lọ́pàá ṣe kí ló wá yẹ káwa Yorùbá ṣe ó yẹ kí gbogbo Yorùbá mo rọ̀ ní gbogbo ẹ̀yin OPC Afẹ́nifẹ́re Odùduwà calm down wọ́n ti ṣe ti di pé power tó wà lọ́wọ́ wọn yẹn lè get power yẹn láláì tẹ́ ẹ̀ bá ṣe sùúrù power yẹn ni àwọn Haúsá fẹ́ máa lò fáwọn ń sìn
ẹ wá lọ bá ọba ìlú Ìbàràpá àbíbo ní ìlú yẹn tó sọ fún ọ pé tó bá mú wákìlù pé wàhálà máa ṣẹlẹ̀ ẹ lọ bá ọba yẹn ẹ pè jáde ẹ lọ bá sọ̀rọ̀ ta ní ẹni tí ó pè tó jẹ́ Haúsá bàbá àṣàlẹ̀ tó wà láti Àbújá tó pè wọ́n pé kó má mú wákìlì ẹ ṣe yẹn ẹ ń bú àwọn èèyàn kan ẹ ṣe kínní kan mo wà lórí program náà bọ ẹ jẹ́ kí n wẹ̀ tó wà bẹ̀ bọ ẹ lè sọ̀rọ̀ báyìí ẹ ló ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ Alani Adebe live ni mo wà on live on YouTube iṣẹ́ òun gbọ́ mi live pé wọn yájú sí mi mo kàn ń sọ bá ṣe máa ṣe ọ̀rọ̀ ìlú Nàìjíríà tí ò fi ní sí wàtá rẹ̀ máa kọ́ńkà àwọn Haúsá yìí tí bá ṣe tán o lè pè mí àmọ́ àwọn tá máa lọ bá àmọ́ àwọn àgbàlagbà tó da ìṣọ́ra ẹ̀ tí bá ṣe tán máa kó pè mí padà tó yẹ alright okay brother wọ́n lọ àwọn ọmọ yín ló ń pè láti UK yẹn gbogbo wọn ẹ jẹ́ kí àwa Yorùbá ẹ jẹ́ àṣẹ sùúrù ẹ yé sọ pé Haúsá ò ní kankan mọ́ ẹ yé sọ jack shit lẹ́nu mọ́ Haúsá ní nǹkan tí Haúsá ní ó ju nǹkan tẹ́yìn ní lọ power tó wà lọ́wọ́ Haúsá yẹn tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ ṣe máa dissolve ẹ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ ní kankan power yẹn ló ń lò fún àǹsìn wọ́n ní ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ àwọn tó ń pààyàn wọ́n sì pààyàn lánàá ẹ̀yin tẹ́lẹ̀ ń jà kúnlẹ̀ kílẹ̀ kan ó wọ nígbó lọ́kàn wọ́n yìí pààyàn lánàá èèyàn 4 lọ́pàmọ́jú láwọn àgbẹ̀. mo dẹ̀ ń sọ fún yín pé ẹja àtẹ́bà ẹ̀ ń bú mi tẹ́mi mọ̀ pé púpọ̀ ní tẹ́ ń bú mi yẹn olòṣì ni bàbá yín olòṣì làwọn ọ̀yá yín ṣe dáadáa apààyàn ní. That is why till you better Yoruba cannot move forward. We can never move forward with this kind of people. You're supposed to you're a fool. Any of you is a fool. Power that power alone òun ni wọ́n ń lò fún gbogbo alọ́dẹ̀ fi ń ní gbogbo nǹkan owó Èkó wọ́n lọ fi ń tún Àbújá ṣe owó Èkó wọ́n fi ń tún gbogbo is it not power náà kọ́ ni OPC fi mú àwọn èèyàn tí wọ́n fi títú ti OPC mọ́lé ọ̀yìn ọba ẹ̀ dìde ẹ̀ sọ̀rọ̀ ọba tó ní wọn bá tẹ́jú ṣó àwọn kìnnì kan tó bá mú Sunday Igboho wọ́n á mọ̀ pé oògùn wà mí kan wo ọba yẹn ó dẹ̀ ní òun gbé lóyìnbó yìí abiyesi èmi ń sọ̀rọ̀ sọ́ba I don't like it. Àwọn OPC tó wá mú yìí afẹ́gbọ́n nǹkan tẹ́ fẹ́ sọ ọba kábíyèsí tẹ́jú oṣù àbí whatever àwọn OPC tí wọ́n mú yìí kí ni ẹ̀yin ọba ti ṣe mo kí yín mo kàn ní kí n sáré wá bá yín ìwà rẹ̀ mú lọ́jọ́ kòkòrò orí ẹ̀ ìjọ tí sickness ẹ bá máa wọ̀ ẹ́ lára ọlọ́àjẹ́ ò bọ́nú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tó fi ń búyàn ó wà l'Amẹ́ríkà ó ṣe bí Americana. You don't think like a responsible man. Most of you live in abroad. You don't think like a responsible man, a responsible person. Ẹ kàn wá ń lo òyìnbó bí olóṣì gbàdá pé bá ṣe bí most of you wọn bí dáadáa ẹ̀yin tó pa súná lórí ẹ̀ ló pọ̀ jù èyí tó pa súná lórí ẹ̀ tó yẹ pé wèrè ló bó ẹ̀yẹ ẹ̀sùn èyí tó lọ tọrọ nínú church èyí tó lọ tọrọ níbì kan Ọlọ́run ti ṣe gbogbo nǹkan tó Ọlọ́run dá ní dáadáa ni tó bá sàbálẹ̀ obìnrin á gbọ́ obìnrin yẹn á lóyún á lè bímọ ní ẹ̀rọ tí wàhálà bá tẹ̀ máa ṣẹlẹ̀ Ọlọ́run ló ṣe iṣẹ́ Ọlọ́run àwa máa rí di ni iṣẹ́ Ọlọ́run àwa máa rí kò sẹ́ni tó lè tú di iṣẹ́ Ọlọ́run o ẹ̀yin tẹ̀ wá ń dá square ẹ wà careful o mọ̀ bóyá máa gbé ara ẹ̀ mú o mọ̀ bó ṣe máa wálé o mọ̀ bóyá sickness ni wọ́n gan máa gbé wálé you don't know why tó ń búyàn tí o mọ̀ ẹ́ mi ì bú ẹ̀ náà mi ì bú ẹ̀ mi ì dẹ̀ sọ̀rọ̀ ń pa why are you costing me most of you tẹ̀ ń tẹ message ni o èmi dẹ̀ wá ń gbà ládùúrà kọ́ ló ń gbé nǹkan tó máa ju ẹ̀mí ẹ̀yin náà
àìrójú àìráyè kó gbèlú yín because èèyàn burúkú ni báwo ni Yorùbá ṣe fẹ́ move forward òun nìyẹn OPC àgbọ̀ kọ̀ọ̀kan lẹ́nu ẹ̀yin Yorùbá lẹ́nu àwọn ọba lẹ́nu anybody bó ṣe máa lọ bail àwọn tí wọ́n mú yẹn tó lọ mú wákìlì nobody say anything. Ẹ̀sán kan wọ́n lọ mú kan ní kí n yọjú sí mo kí n púpọ̀ Juliana my lovely sister okay everybody jay gbogbo yín ni mo kí ó yá ní kankan èmi ayé kò tọ́ lè mi akádìsíkì òdùdù gbẹrẹdù eléyìí tí ààrẹ almoru tó fi ń kiri ẹ̀ òun ọmọ pa òun ọmọ ajígbẹ̀jẹ̀ mi èmi kan kíra mi almoru ààrẹ almoru àkáòsílé gbogbo ẹmẹdì ẹ dàgbà tákà ọba wà ń lé gbogbo adìẹ inú agboolé àwọn almoru lamẹ́ríkà kó wọn lè dàgbà nítorí màá pa wọn jẹ almoru call my number call me I would like to talk to you 0706 579 1756 0706 579 1756 akadiski tó bá pè mí tó bá fẹ́ root mi tó bá chẹ́ni màá rán ẹ sílé èmi máa já ẹ lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ní kò sọ bọ̀ tó bá pè mí tó sọ̀rọ̀ bí ọmọ tí wọ́n kọ́ lé ká ìjọ wá solution pé agídí kọ́ ní gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí tá à ń ṣe ní Nàìjíríà no we don't need that. Haúsá ti sọ fún wa báwọn ṣe tó àwọn bàbá ilẹ̀ máa ń pòwe kan wọ́n ní tí àlè ìyá èèyàn bá ju bàbá èèyàn lọ kí ló là ń pè bàbá ni àwọn Haúsá tẹ̀yìn bú Fúlàní bàbá ni wọ́n bá àwọn ọlọ́kọ̀ yá wa ló bá dẹ̀ mọ bó ṣe máa ṣe àwọn bàbá kan tán láwọn lówó ń yẹ kan tó fẹ́ àwọn ìyá kan tó bí àwọn ọmọ tó ti kó àwọn ọmọ wálé àwọn ọmọ yẹn ló ga àwọn bàbá yẹn lọ́rùn silently ṣé wọ́n rí ẹ̀ràn kan mú ni wọ́n ga àwọn bàbá yẹn lọ́rùn wọ́n dẹ̀ pa wọn síbẹ̀ wọ́n lọ sí wọn gbẹ̀ ṣéjà wà ní ìyẹn mo ní sọ fún mi pé gbogbo ariwo ẹyẹ pariwo ẹ fẹ́ lọ jà ẹ fẹ́ lọ wọ́n pa àwọn ìyá yín wọ́n pa àwọn bàbá wa wọ́n ṣe kúkúrú wọ́n pa gíga wọ́n ṣe kíni yes wọ́n ti pa wọ́n tún ṣe pa lánàá gbogbo yín ẹ̀yin Odùduwà everybody wọ́n sì pa lánàá kí lẹ ṣe sí àwọn ọmọ wákìlì wọ́n sì pààyàn àníkẹ́jẹ́ ká ṣe sùúrù tẹ bá mú ẹ̀ kankan sìn ṣó yẹ kẹ́ lọ hand over fọlọ́pàá ni I'm not gonna say anything èmi á lọ rán Ààrẹ Ọ̀nà Kakanfò á fún àwọn kábíyèsí wọn gbogbo wọn á fún wọn ní mẹ́sẹ̀jì kan tá a máa ṣe a máa silent bá wọn jà ni we silent to fight them I'm not gonna bá ṣe máa bá wọn jà èmi ò ní sọ mo tún pòwe fún yín tí àlè ẹni bá ju bàbá ẹni lọ bàbá ló máa pé ó àwọn Haúsá ìyáálé ìyá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní bàbá sàdánkátà lè máa pè wọ́n tẹ́ ẹ̀ bá dẹ̀ fi sùúrù power ẹ̀ mọ mí ní power ni power kò sí nǹkan tí power ló borí owó power ló ní owó power ló ní ìyàwó power ló ní ọmọ power ló ní everything power ló ní ìlú power ló ní everything that power yẹn òun làwọn ń lò power nígbà tá a Yorùbá dẹ̀ ti wá rí báyìí tẹ́ jẹ́ olórí ẹ̀yin àgbà Yorùbá tẹ́ pé ẹ lè ṣe sùúrù láti wá solution sí kí la fẹ́ ṣe sí àwọn power là ń sọ yìí èmi dẹ̀ ti là yín lójú sí power ẹ lọ wádìí ẹ lọ sí diary dictionary kẹ́ lọ wádìí kẹ́ lọ wo meaning power kẹ́ wo meaning power nǹkan tí power ní olówó tó bá lówó ara lé ara ẹni tó níbẹ̀ mọ́ ara lẹ̀ ara everything tí ò dẹ̀ sí kọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ àfi tí kú Ọlọ́run bá mi tágbára Ọlọ́run bá dé lọ́mọ kí ẹ lọ rọrọ mi o ẹ̀yin ọmọ ìyá wèrè bàbá wèrè tó bí síta ẹ lè máa bú mi o wọ́n lọ Akadiski ayé kò tọ́ ti dé ọkọ̀ rí sí àdódùn dísìkì yìí ti dé ọkọ̀ rí sí àdódùn àwọn anífowóṣe ọmọ gbọ́ láwọn mi Àyìndé Akadiski ń sọ̀rọ̀ àwọ̀ owó yẹn lè kàṣọ́gì ẹ máa bú mi power tó o bá mọ bó ṣe máa disturb power oh you get nowhere thank you one love one love one love.